láti next year ó tẹ̀ máa ṣe bí kinní kan so ìwọ náà mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ìwọ náà mọ̀ pé kinní kan ò dáa mo bàbí wèrè níyà yìí ẹ sábọ̀dù tó ń gbèjà yẹn ó ti sọ fún ẹ pé òun ò lè bẹ́ẹ̀ ṣe ẹ sábọ̀dù tí wọ́n fẹ́ lọ bá yẹn kò mọ iye ó lóun ò ní bẹ́ẹ̀ ṣe mo bàbí wèrè níyà yìí ọjọ́ òun mo dárúkọ èèyàn pé mo fẹ́ lọ bá yẹ sábọ̀dù ọjọ́ òun mo sọ ibo mo ti gbèjà yá ibo mo ti stage show ibo mo ti ẹ yá wèrè ni kí ló ṣe gbogbo yín ganan. gbogbo kánkọ̀ sí wọn yẹn Lizzy ló rán wọn wá o tẹ́ẹ̀bà mọ̀ Lizzy ló mo close washing machine Lizzy ló rán wọn wá o ọmọ ilé ti tán tó dá kéèyàn ní làákàyè tó mú mi bá ti ń dé àfù báyìí tí mo rí pé ó ti ń gbégbé àfù díẹ̀díẹ̀ báyìí máa ń rà mí sílẹ̀. ilé ti tán sí mo ju pálí ẹ̀ lẹ́bàá ẹ̀jẹ̀ wa gbé ní wọn yàrá yà tó like 4 like 5 days nísìnyí màá tó rà another one tọ́jú ìyá gègé ò rí pé mo gbọ́n ju ẹ lọ káníwọ̀ ló mú ẹ tọ́ báyìí wá lọ máa tọrọ ó mọ̀ kiri àdúgbò ni nígbà tó yẹ pé òṣìlẹ̀ máa ṣe káàkiri kéde tí wèrè lẹ́ máa ṣe aborí má bò wá kò sẹ́ni tí ò bá jàtàn pẹ̀lú kézẹ́ẹ̀tì òṣì orí burúkú tó ń ṣe ni ó jẹ́ sí péjì kó wá jókòó òṣì ẹ̀ síbẹ̀ kó yẹ ṣe kézẹ́ẹ̀tì ọ̀ràn káàkiri. wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní o máa ṣe kíní kan fóun ká ní òbú ẹ. àǹtí tó yìn gọ̀ngàn yẹn gan bu ẹ nígbà tó kọjá àyè ẹ olùṣí oníbànà méṣì yóò ṣì tó ní kó máa gbẹ́ni ẹlẹ́ni wẹ́n tó wà lé ọkọ tẹ́fẹ́ máa lọ gbẹ́ni ẹlẹ́ni fọ́kùnrin mi wọ́n ti mọṣẹ́ ṣe láti Nàìjíríà wà náà ti mórí burúkú ṣe gbogbo ọ̀nà tó gbà lórí burúkú náà ṣọ́dọ̀ wọ́n pa ìyá aṣẹ́wó tó bọ́ wọn ti jápọ̀ mọ́ fúnra yóò ṣì èjẹ kò yẹ kó mọ́ gbé ẹ̀fọ́ kò yẹ kó mọ́ gbé ẹ̀fọ́ kó máa bóṣì kiri kẹ́ máa rìn kiri kẹ́ máa gborí àpáta orí sílì ó ní burú dání bí orí eégún tó ń lé wèrè ọmọ kékeré bá tiẹ̀ họ́zù àná ọmọ kékeré ló họ́zù ó fẹ́ palẹ̀ ranù mọ́ ni ó fẹ́ change story ayé ẹ̀ ó fẹ́ change story ẹbí ẹ̀ ó fẹ́ change story ìyá ẹ̀ story ta lẹ́yìn fẹ́ change ṣé story ìyá yín lẹ fẹ́ change nírú èjì yín tẹ́ fi ń gborí àpáta káàkiri ìyá Alajaburaka orí ẹ̀yìn àti Ṣọlá burú àtọ̀gá yín Lizzy orí yín jọ burú bí orí egbò tó ń léwèrè káàkiri ẹ má bínú o mo ń ṣe bọ́ńbí ni ṣe wọ wèrè wọn ń pọ́n ẹ lé boss lady tó máa ń ní sympathy fún yàn gan boss lady gan bú ẹ kó mọ̀ pé ó tẹ́ máa tẹ́ kiri ayé dọ̀kásì tó ń gbèjà yẹn ó mọ bó ṣe ń fọgbọ́n ṣe nǹkan ẹ̀ tó bá ti ṣe nǹkan á tún palẹ̀ nǹkan yẹn mọ́ ìwọ gan ló máa ṣe kinní kan mọ́ bàbí wèrè níyà yìí. wọn àti yẹ ọdún kan nìyẹn máa gbà lọ́wọ́ mi ṣé mo sọ fún yín pé ìyá mi jù yín lọ rẹ̀ ìyá mi ò ju ẹ lọ́nà ìwọ gan ló ju ìyá mi lọ́nà ó bá bú ìyá mi màá bú ìyá ẹ kí ló kọ́ mi bó mo ti ráyè ó bá bú ìyá mi màá bú ìyá ẹ ìyá ò kì í ju ìyá mi ò ráyè òṣì ó bá bú ìyá mi màá bú ìyá ẹ ìyá láìjà ẹ màá bú ìyá Cassette ìyá ò ju ìyá lọ tó bá ná lórí burúkú ni ẹ máa fún ẹ jẹ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ tó bá gbé wá fọlọ́pàá ọmọ àlè ní ò ní ṣoríire ìyá òṣì olórí burúkú àfàgbàlagbà jẹ́ra ìfù máa ṣe bí wọ́lúkọ̀mù káàkiri ayé ìyá kí ìyá burúkú yóò ṣì ìyá Alajaburaka ẹ bá ń sẹ́ẹ̀dì ẹ̀ sí ìyá ẹ̀ ìyá alájà ẹ̀ ni kò sẹ́ẹ̀dì ṣó mi kò sẹ́ẹ̀dì ẹ̀ sí ìyá ẹ̀ àtàwọn ọmọ àti mọ̀lẹ́bí ẹ̀ orí yẹn burú dànù. a máa gbèjẹ òṣì káàkiri a máa ṣe Cassette òṣì kiri olórí burúkú kò ṣe Cassette ní kókó àwọn èèyàn lọ́gbọ́n ní ìrírí ayé. ṣe pé mo bọ́ ta tí mo pé mo bọ́ ọmọ tí mo báyìí ni mí mo ń gbé ìjèyàn báyìí mo yín dẹ̀ ń ké orí yín burú ni àbí wèrè ṣe Lizzy tó rán yín wà ní. wàláhì ọmọ ilé ẹ̀ pa náà
fídíò tí mo ṣe lánàá ẹ mo delete ẹ náà fi nǹkan ràn ọbẹ ṣé torí ìyẹ́ òṣì mo fẹ́ máa proof kí ni mo ń proof bọ̀ tó rọ́bìṣì wo ni tó bá nọ́dún méjì mo ní mi ò tiẹ̀ nọ́dún kan mi ò ní ọdún kan lọ́wọ́ ọdún mélòó ni ìwọ ní ìyá Cassette bó ṣe wà yẹn ò lè jẹ́ citizen lu ìṣẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ torí kò sí làákàyè tó fẹ́ fi lọ school mọ́ fi certificate ẹ ràn mí àwọn certificate tó ti ní nílùú yìí mo ti ní 3 mo máa fi rùn ẹ mo máa block gbogbo nǹkan wà lórúkọ mi ń bẹ mo ti ní 3 mélòó ló ní ṣòro pé máa fi dọ́ọ̀ṣì máa fi bẹ́ ègún bíbá yìí ni torí mi ò mọ lọ máa lo dọ́ọ̀ṣì máa bẹ́ ègún bíbá kò jọ́ lórí social media pé mi kó jájọ sọ̀rọ̀ kí ló fọ́ kì í ṣe ẹ má jù tó bá máa gbélé lọ́gọ́ wàá sì sanwó translator náà àbí wọ́n ní translate orí yín ó pè dànù èmi ló máa lẹ̀ mọ́ ṣé mi wà lára àwọn tó máa lẹ̀ máa borí ẹ burú rẹ̀ èmi jókòó sí Germany mi jókòó tọ̀ rẹ̀ ṣe bó ń ṣiṣẹ́ nǹkan tó sọ fún mi pa àwọn ọmọ yẹn kò yẹ kó ti invite wọn wọlé ni ó ṣáà sọ̀rọ̀ ó ní bèbè ṣe gbọ́n ju ẹ lọ ibi tí mo ti gbọ́n ju ẹ lọ gbogbo ẹ ló sọ fún mi náà ó sọ bó ṣe rìn náà ó sọ rìn àrè tó rìn àti ọ̀rẹ́ èjì náà ọmọ ekere lè ní náà mo ṣe lè ọzù mo ṣe lè jalamba náà ibo ló wà bí èjì mi kó ti jalamba kó ti máa fẹ̀yìn tí ń sìn orí ẹ burú onítàpẹ́ ní tó ọzù ní mi ò ọzù gbogbo yín kẹ́ tó sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ṣẹ́ṣẹ́ mo mọ̀ yẹ́ rí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí ìgbà tó ń sẹ́ẹ̀dì Cassette sí mi mo wọ̀n ọ̀nà ẹni mo ní kó kóṣì má sẹ́ẹ̀dì Cassette sí mi kóṣì dànù kóṣì. Cassette ìwé bó mo ti ráyè mo kìlọ̀ fún ẹni náà sọ fáráyé ti bá purọ́ mo kìlọ̀ fún ẹ mo ní mi ò láìkẹ́ màmá ibo ló ti rí nọ́mbà mi gan-an mo kìlọ̀ fún ẹ mo já ẹ̀wọ̀n nìní mo ní màmá ẹ stop ẹ mà mi ò láìkí ọ́díò tẹ̀ ń sẹ́ẹ̀dì fún ilẹ̀ tó jẹ́ àti dà fún mi kémi máa pín káàkiri nonsense àwọn ẹgbẹ́ àdúrà náà máa ń sẹ́ndì sọmọ kékeré àdúrà àwọn gbogbo kíní good morning ti prayer máa tẹ̀lé yín òun làwọn ẹgbẹ́ máa ń sẹ́ndì àwọn màmá tèmi ní bíbá nǹkan tó máa ń sẹ́ndì sí mi láàárọ̀ ni kò ṣe kọ́ máa rojọ́ wèrè máa dà fún mi kí n máa fọwọ́ ọdún ẹ̀ káàkiri àwọn àdúrà tó ń sẹ́ndì gan kéèyàn sẹ́ndì séyàn 10 gan mo tí ì sẹ́ndì ẹ̀ séyàn kan mo ti ráyè èmi tí mo máa ń bí sí mo ń ṣe ṣó tí mi ìgbójú síta ẹ̀sìn ṣé ló yẹ kí n jókòó mi ṣàgbójú síta mo fọwọ́ kan ṣe nǹkan bí mi pàdé táyì tí máa ṣe nǹkan yẹn tán tí mo pánsì màá mọ̀ pé yes mo ṣe lo táìmù yẹn ṣe nǹkan kan díẹ̀ ẹ pé mo gbójú síta ń sìn ẹ̀mí ní lè ṣe gbogbo ilé ìbá lórí bí nǹkan jókòó àkókò dúró dẹ nìkan ṣe ló ń sáré tètè. ó pè mí báyìí Ọlọ́run ló ní kó pè mí kó ó sọ fún mi báyìí ni ẹni kó bọ́ta kó ní mo purọ́ ṣé Cassette mi o ó ní Cassette òfò ó ní Cassette òṣì mi mọ̀ wáyé tó ní ọpọlọ kó bọ́ síta fúnra rẹ̀ kó ṣí péjì kó máa ṣe ṣó ìwọ nìkan lárí tó náà ń ṣe Cassette òṣì ọ́díò sọ di Cassette ẹ bá ní làákàyè ó yẹ kẹ́ máa pọ́ ọ́díò Cassette kọ́ Cassette ni. àwọn tó ń sọ pé àwọn tó kó sí ní Germany èmi tèmi wà ní Germany èmi ló fẹ́ máa lẹ̀ Germany wọ́n Ugand ti ṣéètì Ugand ó ṣéètì mo wí ni wọn ó mọ èmi ṣá abẹ́ wọ wèrè Ugand ti ṣéètì mo wí ni wọn confam mo sọ nìyẹn ó yá gbé lọ́kọ́ lọ́ fi ràn wọ́n mo wí ni wọn èmi ló fẹ́ gbé lọ court abẹ́ ìgbádùn Cassette tó kọ́kọ́ ṣe fún mi wà ń bẹ ọ́díò tó sọ di Cassette táwa náà ń bẹ pé Cassette tó kọ́kọ́ ṣe fún mi wà ń bẹ náà ó náà jọ ń gbàdúgbò ṣé wọ́n gbé Berlin báwo lè fẹ́ cope tó bá gbé Berlin inú village kan ló ń gbé náà ó ti lọ ń ṣiṣẹ́ inú train ọjọ́ kan gan-an ó dà ní pé mo gbọ́n pé ó wà nù train bóyá ò jẹun àárọ̀ Cassette òṣì ló ń ṣe káàkiri
bí train ṣe múùfù tó ní kò dìde kó sáré gbálẹ̀ báyìí wọ́n ló ré ṣubú ni tó ṣubú táwọn èèyàn ń wú ẹ tó ń fa ẹ kó ńlẹ̀ ó dànù níbi omi ìṣọ́ ìyá kéékèèké tọmọdé bá fi pọn ẹ lé máa dúró síbi àpọ̀nlé ó gbọ́ ṣọlá tó wọ ẹwọ́ orí yín jọ burú papọ̀ èyí méjèèjì máa fi yín jókòó máa sọ̀rọ̀ sí bírèmì ni olóṣì ààrẹ ìgbà tó mọ ṣẹ́ ìgbákejì ọ̀gá yín tó ń bú mọ́mì mi ó ń dùn mọ́ ẹ̀ ń gbà yín kí ni mo ṣe fún ẹ ṣé mi pe náà bẹ́ẹ̀ mo fún ẹ lépè ni mo pe náà bẹ́ẹ̀ mo fún ẹ lépè tí bá ṣe yẹn fún ẹ kí ló fẹ́ ṣe o kí n gbé sórí live show kí n pè kí n máa fún ẹ lépè tí ìgbákejì ọ̀gá yín ṣe kí ni kẹ́mi ṣe mi ò ké nà kí ni mo fẹ́ ké fún èmi mọ̀ èmi ti fún lésì wọ́n ti fi nǹkan tó máa sìn wọ́n ti fi lé lọ́wọ́ nà gbogbo èpè tó ṣẹ́ wọ́n ti ní kó forí gbé tọmọtọmọ ọlọ́run adẹ́jẹ́ kó rí bẹ́ẹ̀ torí mo mọrú ìyá tèmi ni àbí ìyá mi sẹ́ǹdì ọdún òsàbórí kí ìyá mi máa bá ṣépè padà èsì máa ń ro Johnson tí máa ń purọ́ ṣe bẹ́ẹ̀ ti rí ìyẹn gan mo bínú gan sí wọn pa irú kí nìyẹn ẹ lè fún lépè padà ni ìyàn pé yìí ń sọ rádaràdà ẹ lè fún lépè mo ní kẹ́ ẹ change gentle gan ló lé ayé dáadáa mọ́ sọ̀rọ̀ sókè láwà kò sí gentleness níbi kan pé mi ò ráyè gentle mi ò tiẹ̀ lè jẹ́ kankan pé mo ti gentle sọ̀rọ̀ sókè àsìkò sọ̀rọ̀ sókè láwà èmi àwọn àbí èjìmọ́ èmi ọmọ òfò kan pè mí láti ta lòun ṣe é pé máa fún ya máa ń wọ́n garawo èpò ń gbọ́ ló máa kọ̀ tí fóun ó ti ráyè ọ̀ṣì ọlọ́run ìyá Cassette ẹ lè wá ní tọ́lẹ̀tì ìyá Cassette kẹ́ ẹ lè sọ̀rọ̀ ìyá yẹn ń rùn ó ń rùn tọ́lẹ̀tì ẹ̀ ń rùn